ẹ ó kàlẹ̀ sà. a rí pé ibi tí a ti bá yín abáyín lábẹ́ ṣé lábẹ́ gírè ni àbí abẹ́ mẹ́yìn tí ewé ànàpájà àbí igi ànàpájà ní ká pè é ìwo gan yìí tó wà lẹ́yìn yìí. ẹ ṣe olótùú òun náà mo já dání wọ́n máa ń pè ní ewé ànàpájà. ṣe rí spèṣì ewé yìí àwọn spèṣì ewé tó wá láti ewé bòtújẹ ni. bòtújẹ. àwọn akùnrin kan ní ewé bòtújẹ ewé ìyálòdè ṣe rí àwọn ẹ̀kọ́ ewé ó máa ń ní oríṣiríṣi. ẹlẹ́yàmẹ̀yà ló wà. ẹlẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ ni ló wà but àwọn ewé yẹn gbogbo ewé wọ́n ti ní class kan nínú class tó wà yẹn wọ́n wá ní pé ó tún wá ní kọ́lọ̀ míì ẹbí pé èèyàn ń sọ ní èèyàn ẹlẹ́ni kúkúrú ẹlẹ́ni ga ẹlẹ́ni funfun àrídúdú aláfín but èèyàn náà ni gbogbo wọn. bẹ́ẹ̀ ni. so bẹ́ẹ̀ ló ṣe rí tẹ bá rí ajá náà ẹ̀rí ajá tó sanra ẹ̀rí tó kéré. kódà ẹ̀dìẹ náà. bẹ́ẹ̀ ló ṣe rí. kódà ẹ̀wà. bẹ́ẹ̀ ni ó ní nínú group kọ̀ọ̀kan yẹn wọ́n wá ní ẹlẹ́yàmẹ̀yà lẹ́yìn abẹ́ ààrẹ náà ní ewé. so ewé eléyìí òun wá soft ju ewé bòtújẹ lọ eléyìí wọn pè é ewé ànàpájà ẹ̀fọ́ wọn fi ń ṣe oúnjẹ ẹ̀rí pé téèyàn á fi bóyá ní sísè máa gbó tó fi kanra ó máa yún lára ó tó máa ṣe tán kò ní yàn láwọn ó máa bá inú dọ́gba dáadáa so group ewé yẹn ni but yàtọ̀ sí pé èèyàn lè jẹ́ fún pé láti lè jẹ́ kí èèyàn lálàáfíà kí wọ́n má bàa ní àìsàn inú àwọn àgbàlagbà wọn máa tún ń lò ó fún tí wọ́n pé a bí ọmọ tí ọmọ yẹn tí àwọn ẹ̀ lẹ̀ mọ́lẹ̀ tó fẹ́ máa lọ. ọmọ tí ò bá lè sọ̀rọ̀ dáadáa. tí ò lè sọ̀rọ̀ dáadáa àwọn ẹ̀ lẹ̀ mọ́lẹ̀ ẹ̀rọ ọmọ mi tó ti ń ké á máa ké bẹ́ẹ̀ pé òun ẹ̀ ha nígbà tó ń bí. so ewé ànàpájà yìí tá a bá lò pẹ̀lú ikù wọ́n pe kíní kan ní ikù yẹn a bá ti lọ ilé àti dà sínú oyin a wá mú ikù yẹn òun dàbí bọ́ọ̀lù báyìí a máa jù sínú ẹ̀ tó bá ti jù sínú ẹ̀ kọ́mọ yẹn máa la ohun ẹ̀ tó fẹ́ há àbí tó lẹ̀ mọ́lẹ̀ àbí tí ò jẹ́ kí àwọn ẹ̀ kó gbé á jẹ́ àwọn ẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé. ẹ rí i pé tí èèyàn máa jẹ́ ẹni tó ní àlàáfíà náà fúnra rẹ̀ tó bá ní stroke àwọn ẹ̀ tó fi ń sọ̀rọ̀ kò ní ṣe é gbé mọ́ á dẹ̀ pa àwọn ẹ̀ ẹnugan tún lè wọ́. ó lè wọ́ so gbogbo eléyìí àfi kéèyàn ò ṣọ́ra fún kéèyàn pọ̀ mílẹ̀ dòǹgbẹ tó bá ti pé ọmọ yẹn láti kéré ó jẹ́ pé ahọ́n ẹ̀ ó lẹ̀ mọ́lẹ̀ àbó ń ké bẹ́ẹ̀ pé ohun ẹ̀ ó ń ké sínú ká wá ikù ká mú ànàpájà ká gún sínú oyin ká mú ikù yẹn ká jù sínú ẹ̀. bàbá fáwọn tó wà ń lo òyìnbó tí wọ́n mọ nǹkan tó ń jẹ́ ànàpájà ṣé wọ́n lè rí ṣá tó bá pè yín tó bẹ̀ yín lọ́wọ́ ìpè bàbá ẹ bá po kíní ìpapọ̀ ẹ bá ṣe kó jọjú kẹ mú náà ni ṣó ṣe ṣá ní iléeṣẹ́ yín. ó ṣeé ṣe ní iléeṣẹ́ Bàbá Aládò ṣe rí iná la fi ń sọ jáde ẹlòmíì ó lè máa bẹ̀ wá tó bá rí èèyàn tó lè bá ṣe ó ṣe ẹyọ̀ǹdẹ̀ àyọ̀ǹda tó wáyé pé ó náà òbí wọn bá ṣe tó bá dẹ̀ wọ́n pé àbóhùn ṣe tó bá pé iléeṣẹ́ wa á bá ṣe nítorí táwa wà fún náà nìyẹn níṣẹ́ míì ju ewé nípa ewé àti egbò lọ. nọ́mbà tí wọ́n á pè wá sí ni 07031002744 07031002744 a wà ní nọ́mbà 4 Bàbá Aládò close Ọpẹ́ Olúwa Ìtaọ̀ṣè nílùú Abẹ́òkúta. ẹ lè rí àwọn oògùn wàrà tá a ti jáde ní ìlú UK ó wà ní London ó wà ní Manchester ẹni tó wà ní US ó wà ní Indianapolis ó wà ní New York ẹ rí àwọn oògùn wàrà ń bẹ̀. nọ́mbà yìí ní ká ẹ pè lẹ́ẹ̀kan sí 07031002744 nọ́mbà tá a pè ó náà ní WhatsApp nọ́mbà wa. ara àwọn oògùn tá a ti jáde lákòótú kalẹ̀ yìí àwa la ṣe àwọn òkúta amúdání tá a pè ní Oskonto herbal mixture òun máa ń fọ èérí inú ni inú kíkún ẹlòmíì wà tó yẹ pé kò rí gbọ̀nsẹ̀ ṣe dáadáa ẹlòmíì ọjọ́ 4-5 ó lè má lọ sílé gbọ̀nsẹ̀ a máa wò pé ohun tèmi kì í tiẹ̀ ná tọ́lẹ̀tì tèmi kí tọ́lẹ̀tì má bàa tètè kún kò dẹ̀ mọ̀ pé wàhálà lòun ń ṣe sára yẹn. wàhálà ni. òun ṣe sára yẹn ẹ lo Oskonto mixture aṣèlú ní capsule aṣèlú lómi ó wà ní pharmacy káàkiri iléeṣẹ́ Holy Peace Herbal Research Center tẹ́tí Bàbá Aládò àwa la ṣe jáde la ṣe àwọn oògùn yẹn jáde. bẹ́ẹ̀ náà ni Lego herbal mixture tó jẹ́ blood purifier Lego blood purifier ó máa ń fọ èérí inú ó dáa fún ọkùnrin ó dáa fún obìnrin. ẹlòmíì wà tó ní atherosclerosis yẹn òun náà ni àìsàn tó pé nínú veins àbí arteries ẹ̀jẹ̀ yẹn máa dì á wà ń bẹ̀. ẹlòmíì ní cholesterol tó pé ó ń di ẹ̀jẹ̀ tó bá ti pọ̀ jù lára ó lè fa stroke tó yẹ pé òun náà ni stroke tó yẹ pé ẹ̀jẹ̀ ò ráyè lọ sí inú brain ó lè fa kí èèyàn ní heart problem ó lè fa kí èèyàn máa ní memory loss
Lego herbal mixture ó dá púpọ̀ iṣẹ́ tó ń ṣe pọ̀ ó kéré ó jowó ẹ̀ lọ ni wọ́n tó bá jẹ́ ọkùnrin má bora ẹ̀ pa o àgbo òpómúlérò o àgbo òpómúlérò tó jẹ́ àgbo ìbàdìbà ẹ̀yìn láyé àtijọ́ àwọn máa ní pé àwọn bàbá tó máa wọ 80 90 50 100 wọ́n sì ń ṣe dáadáa wọ́n tún ń bímọ ohun tí wọ́n ń lò lágbèjáde yìí o àti gba òǹtẹ̀ ìjọba sí má bora ẹ̀ pa o oògùn ìbàdìbà rèé tí ìbàdìbà bá pé 100 ọdún yóò fàyà tuntun ni nítorí ewé àti egbò tọ́lọ́run bá jogún fún wa ni pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́mọba àdìsáyẹ̀ tí ó gbógun àwa ní nọ́mbà 4 bàbá aládò close ọpẹ́ olúwa ìta ọ̀sìn nílùú abẹ́òkúta ń bí tàbí kẹ́ ẹ pè nọ́mbà wa 07031002744 gbogbo ẹni tó bá fẹ́ kọ́ nípa ewé àti egbò ẹ máa bọ̀ nílé iṣẹ́ Holy Peace Herbal Research Center ilé wa náà ilé iṣẹ́ wa lẹ́ ń wò yìí kàgbé ń kọ́ àwọn èèyàn nípa ewé àti egbò nìkan nílé iṣẹ́ Holy Peace Herbal Research Center ó ní tí a gbé ń ṣe iṣẹ́ ibẹ̀ náà la gbé ń ṣe àwọn oògùn wa tí wẹ̀ngbà NAFDAC àtúndé farm tí a gbé ń gbin àwọn ewé àti egbò tá a máa ń lò sí gbogbo ọ̀ tí ò ń gbọ́ mi ẹ má bọ̀rọ̀ ẹ̀ pa o wọ́n ní ìmọ̀ òun ni ó lè ní ayé o ẹ jẹ́ ká wá ìmọ̀ ẹ jẹ́ ká kẹ́ẹ̀kọ́ nítorí pé kí gbogbo àwa ká bá lè rí ilé ayé wa ṣe ká bá lè ní impact nílé ayé ká tó kù ń bẹ̀ ìwọ tó bá ní àárẹ̀ èèyàn lè fi àárẹ̀ ṣe ilé ayé kó yí ṣe o ẹ rí i pé tí ẹ máa ń ní àárẹ̀ àbọ̀ tó bá ní àìsàn kan táìsàn yìí bá wọra ẹ rí i pé ń tọ̀ wá gbàgbé tó bá kù a máa wọ́nà kó ńlá làáfíà ni ẹ má yẹ ká dúró de àárẹ̀ ká tọ́jú ara wa o ẹ jẹ́ kí oúnjẹ wa kó jẹ́ òògùn wa kí òògùn wa kó lè jẹ́ oúnjẹ wa àdúrà wa gbà o nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 07031002744 èyí tó wà ní London ẹ lọ sí Dusty Market lọ́dọ̀ Alpha and Omega ẹ ra oògùn ara ń bẹ̀ èyí tó wà ní New York ẹ lọ sọ́dọ̀ Dr. Shoneye ní New York ẹni tí ó lórúkọ gidi ni ẹ rí àwọn oògùn ara ń bẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ lọ́nba àdúrà wa gbà o ó dàbọ̀. ó dàbọ̀ sà.